Ẹ káàbọ̀ sí Ìkọgòsì. Ibi tá a wà yìí ni meeting point ti gbígbóná àti tútù tó ti pàdé. Tá a bá wo omi tó wà ní apá òsì mi, òun ni warm water tá à ń pè ní omi tó gbóná. Apá ọ̀tún ni cold water tó jẹ́ omi tútù. Tá a bá wo kọ́lọ̀ àwọn méjèèjì ó yàtọ̀ síra wọn. Kọ́lọ̀ omi tútù yẹn ó fẹ́ dúdú, ṣùgbọ́n eléyìí tá a pè ní warm water ó light, òun funfun, ó mọ́ dáadáa ju eléyìí tá a pè lómi tútù lọ. Àwọn méjèèjì wá pàdé níbi tí òkúta wà yẹn, òkúta ńlá yẹn, ibi tá à ń pè ní meeting point nìyẹn. Ṣùgbọ́n àdìtú tó wà ńbẹ̀ ni pé báwọn omi yìí ṣe wá pàdé, wọn ò dà papọ̀ wọnú ara. Tá a bá wo apá ibí báyìí, ó dàbí pé wọ́n ti dà papọ̀, ṣùgbọ́n wọn ò dà papọ̀. Wọ́n sì ń lọ lọ́tọ̀ọ̀tọ̀, wọ́n sì ń kóra wọn rìn lọ, wọn ò dà papọ̀. Ìdí nìyẹn tá a fi ń pè ní àdìtú. Ìtàn yẹn sọ fún wa pé wọ́n discover omi yìí ó ti lé ní 700 years ago. Tí ìtàn jẹ́ kó yé wa pé ògbójú ọdẹ kan ló ṣe ọdẹ wá láti Ilé Ifẹ̀. Ó ṣọdẹ dénú igbó ńgbà yẹn, ó wá jẹ́ ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ rí omi gbígbóná àti tútù. Orúkọ ọlọ́dẹ yìí jẹ́ Ọ̀gànúgànú. Ọ̀gànúgànú túmọ̀ sí pé atamátàsé tá à ń pè ní sharpshooter. Ìdí tó fi jẹ́ bẹ́ẹ̀ ni pé ní ayé àtijọ́ yẹn, àwọn akọni, àwọn ògbójú ọdẹ wọn yẹn ń lo ìbọn. Pónpó ẹ̀rẹ̀ oògùn náà máa ń lò. Tí ọlọ́dẹ bá ti rí ẹran, á ju igi sí ẹran. Igi yẹn á wá máa tọ́ lọ gànúgànú gànúgànú gànú. Ìdí nìyẹn tán fi ń pè ní Ọ̀gànúgànú. Ṣùgbọ́n a wá ń wòó pé omi méjì la rí níbí báyìí tó jẹ́ tútù àti gbígbóná. Níbi tí a jọ dúró sí tá à ń pè ní meeting point, oríṣi omi mẹ́rin ló pàdé ńbí. Nígbà tí gbígbóná yẹn jẹ́ oríṣi omi méjì, tútù náà jẹ́ oríṣi omi méjì. Ìtàn tó wá ṣàlàyé nípa omi yìí là ń pè ní àrọ́bá. Táwọn bàbá ń pè ní àrọ́bá ni bàbá ìtàn. Ṣẹ́rí gbígbóná méjì wá dúró gẹ́gẹ́ bí bàbá àti ọmọ, nígbà tí tútù méjì dúró gẹ́gẹ́ bí tìyálé tìyàwó. Àpapọ̀ àwọn mẹ́rẹ̀ẹ̀rin ló wá pàdé níbi tá à ń pè ní meeting point, tó túmọ̀ sí pé ẹbí kan ni wọ́n jẹ́. Omi yìí kì í ṣomi lásán, omi ìwòsàn ni. Ìdí nìyẹn táwọn ọ̀pọ̀ èèyàn fi wá síbí láti lè wá bu omi tàbí láti fi ṣe àdúrà. Pẹ̀lú ìgbàgbọ́ ohun tá a bá béèrè, àdúrà máa ń gbà. Tó bá jẹ́ ọwọ́ àárọ̀ kùtù la dé bíbáyìí tàbí tí òjò ń rọ̀ lọ́wọ́, a máa wo eruku tá à ń pè ní smoke, a máa yọ jáde ní eléyìí tó jẹ́ omi gbígbóná. Ara àpẹẹrẹ àti àmì nìyẹn. Ìtàn tá a sọ̀rọ̀ nípa ẹ̀ pé àrọ́bá, a sọ pé gbígbóná méjì bàbá àti ọmọ, tútù méjì tìyálé tìyàwó. Ohun tó ṣẹlẹ̀ níbẹ̀ ni pé ńgbà tí ọlọ́dẹ dé bíbáyìí tó rí gbígbóná àti tútù, ṣùgbọ́n wọn ò dà papọ̀ wọnú ara, ó wá jẹ́ nǹkan ìyàlẹ́nu fún ọlọ́dẹ. Ọlọ́dẹ wá wòó pé báwo ló ṣe lè jẹ́ bẹ́ẹ̀ tí omi gbígbóná àti tútù pàdé. Ọlọ́dẹ yìí fẹ́ mọ̀ bí ó máa tútù tàbí omi yìí máa gbẹ. Ó lo oṣù mẹ́ta nínú igbó yìí tá à ń pè ní òṣùpá mẹ́ta. Ṣùgbọ́n nígbà tó rí i pé kò sí ìyàtọ̀ tó ṣẹlẹ̀ láàárín àwọn omi méjèèjì, ọlọ́dẹ wá padà lọ sí Ilé Ifẹ̀ láti lọ ṣe àlàyé fún àwọn àgbà pé ohun tí ojú òun rí nínú ìrìn àjò tó lọ nìyí. Ṣùgbọ́n ní ayé àtijọ́ yẹn, ìtàn jẹ́ kó yé wa pé wọ́n gbàgbọ́ nínú ìṣẹ̀ṣe. Wọ́n ní wọ́n wá tọ̀ àwọn onífá lọ láti lè béèrè ohun tó fa omi gbígbóná àti tútù tó pàdé tí wọn ò ṣe dà papọ̀ wọnú ara. Ìgbà yẹn ni Ifá ṣàlàyé wípé omi ìran kan ni wọ́n, pé iṣẹ́ agbọmọlà náà fi omi yìí ṣe kó tó di pé ìran wọn di omi. Ìtàn yẹn wá tẹ̀síwájú wípé bàbá kan wá láti Ilé Ifẹ̀ ńgbà yẹn, òun àti àwọn ẹbí ẹ̀ tí kì í ṣe ọlọ́dẹ mọ́. Orúkọ bàbá yẹn ń jẹ́ Àwọ̀pẹ́ẹ̀rẹ́ Ìjẹ̀. Èyí tó túmọ̀ sí pé bàbá tá à ń sọ ó jẹ́ èèyàn tó mọ́ lára tó pupa. Òun náà ṣe é pè ní àwọ̀ tó pupa bí ẹ̀jẹ̀. Iṣẹ́ agbọmọlà ni bàbá yìí ń ṣe. Bàbá yìí ló fẹ́ ìyàwó méjì tá a sọ pé tútù méjì. Ìkan jẹ́ Àwẹ̀lé, ìkan jẹ́ Àìná Òrósùn. Àwẹ̀lé ó bí ọmọ ọkùnrin kan tó jẹ́ àkọ́bí tán bí inú ilé yẹn. Orúkọ ọmọ yẹn jẹ́ Olósùn. Ìtàn tẹ̀síwájú wípé Àwọ̀pẹ́ẹ̀rẹ́ Ìjẹ̀ tó jẹ́ bàbá tá à ń sọ yìí, òun ló máa ń pe omi láti ilẹ̀ láti lè fi ṣiṣẹ́ ìwòsàn. Ó lè pe omi gbígbóná, ó lè pe omi tútù. Á bu àwọn omi yìí papọ̀, á máa fi ṣiṣẹ́ ìwòsàn gẹ́gẹ́ bí ohun tí àwọn èèyàn bá wá síbí. Ṣùgbọ́n nígbà tó wá di pé bàbá Àwọ̀pẹ́ẹ̀rẹ́ Ìjẹ̀ ti ń darúgbó, ó ti dàgbà, kò fẹ́ kí iṣẹ́ ìwòsàn tóun fi omi ṣe, kò fẹ́ kí iṣẹ́ yẹn kó parun. Bàbá ẹ̀ wá pe ọmọ ẹ̀ tó ń jẹ́ Olósùn. Ó ní kí ọmọ yẹn tẹ̀síwájú, kó wá lọ tẹ̀dó síbi tó kángun sí apá òsì. Tó túmọ̀ sí pé tọmọ yẹn bá tẹ̀dó síbi tó kángun sí òsì, ọmọ á lè máa rí omi lò láti máa fi ṣe
iṣẹ́ ìwòsàn gẹ́gẹ́ bí ohun tí bàbá ń ṣe. Ṣùgbọ́n bàbá wò pé ọmọ ò ní agbára tó lè máa fi pe omi láti ilẹ̀. Bàbá wá bá àwọn ẹbí ẹ̀ ṣe àdéhùn àti ìmùlẹ̀ nígbà yẹn. Ó gun orí àpáta lọ, ó wọlẹ̀, ó domi gbígbóná. Gẹ́gẹ́ bí ohun tí ìtàn ti ń sọ fún wa pé ní ayé àtijọ́ àwọn akọni wọn ẹ̀ kú, pé ẹlòmíì lè wọlẹ̀ kan di àpáta, tàbí kẹ́lòmíì di igi, tàbí kẹ́lòmíì di odò. Irú agbára bẹ́ẹ̀ àti àdéhùn tí bàbá ṣe kalẹ̀ ló jẹ́ kó di omi gbígbóná. Nígbà tó wá tó àkókò tí tìyálé tìyàwó ti dàgbà náà, tán ti darúgbó tí ò dẹ̀ síbi tán sí ọkọ sí, àwọn náà wá wọlẹ̀ ní orísun wọn. Wọ́n wá da omi tútù méjì tí ìkan fi tutù ju ìkan lọ, tí ìkan jẹ́ àwẹ̀lé, ìkan jẹ́ àìná òrósùn. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta ti wá domi, ó kù ọmọ wọn tó ń jẹ́ olósùn tán ní kó lọ tẹ̀dó síbi tó kángun sí òsì. Tí àwọn èèyàn bá ti wá débì báyìí fún ìwòsàn, wọ́n á máa béèrè olósùn òkángun òsì. Ọmọ yẹn á wá bu omi ti bàbá, á bù pọ̀ mọ́ tìyá, á máa fi ṣe iṣẹ́ ìwòsàn. Ṣùgbọ́n nígbà tó wá di pé a ti wà ní ayé ọ̀làjú, tí education ti wà, eléyìí tí wọ́n máa fi pe olósùn òkángun òsì, orúkọ yẹn ti gùn jù, òun náà wá short tán sọ di ìkọgòsì, tó túmọ̀ sí pé Ilé-Ifẹ̀ náà ti ṣẹ̀ wá. Ṣùgbọ́n ìtẹ̀dó wọn ńgbà tán débí, ibi tó kángun sí òsì náà tẹ̀dó sí. Òkángun òsì ló di ìkọgòsì. Tí Èkìtì bá fẹ́ pronounce i, a máa pè ní u, ulé, ugbó, uṣu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ohun tó fà á tí ìlú tá a wà yìí tó fi di ìkọgòsì nìyẹn o. Òkángun òsì la sọ di ìkọgòsì. Ó jẹ́ bó ṣe jẹ́. Ẹ káàbọ̀ sí ìkọgòsì lẹ́ẹ̀kan sí. Síwájú sí, àpẹẹrẹ kan wà níbi tí a ti rí gbígbóná àti tútù, tí àwa náà tá a máa fi mọ̀ pé Ọlọ́run bá ṣì wà níbi tí ó wà àti wípé agbára ṣì wà. Ẹ já wo igi méjì tó dúró tira wọn, a máa rí pé igi ọ̀tọ̀ọ̀tọ̀ ni. À ń pè eléyìí ní igi ọ̀pẹ, tá à ń pè ní palm tree. Ìkejì náà ń pè ní mahogany, tá à ń pè ní igi ọ̀gánwó. Ọ̀pẹ wá jẹ́ igi tó máa ń dá wà, kò sí nǹkan ọ̀gbìn tá a lè gbìn pẹ̀lú ọ̀pẹ, nǹkan yẹn ò ní yè. Ṣùgbọ́n tá a bá wo ìkòríta tí àwọn méjèèjì ti jọ yè pọ̀, wọ́n hù jáde ní orísun ilẹ̀ kan. Ìkan ò pa kan lára, ìkan ò dí kan lọ́wọ́. So they survive from the same root. Ṣé wá rí ọ̀pẹ yìí, ó wá dúró gẹ́gẹ́ bí ìyàwó, gẹ́gẹ́ bí ohun tí ìtàn ti sọ fún wa pé tútù ni ìyàwó. Ìdí ni pé ọ̀pẹ jẹ́ igi tó máa ń so èso, tó túmọ̀ sí pé ó ṣabiyamọ. Eléyìí tá a pè ní ọ̀gánwó kò léso, òun wá dúró gẹ́gẹ́ bí akọ. Tá a bá wá wo àwọ̀ tó wà lára ọ̀pẹ yìí, ó jẹ́ àwọ̀ tó dúdú. Òun àti omi tútù yẹn wọ́n bára mu. Ká má dẹ̀ gbàgbé pé tútù yẹn ni ìyàwó, nígbà tí ọ̀pẹ náà ń ṣabiyamọ tó dúró gẹ́gẹ́ bí ìyàwó. Eléyìí tá à ń pè ní ọ̀gánwó, àwọ̀ tó wà lára ẹ̀ pọ̀ bí àwọ̀ eléwé, àwọ̀ dúdú àtàwọ̀ funfun. Gbogbo àwọ̀ tó wà lára igi yìí pátá la máa rí nínú eléyìí tá a pè ní omi gbígbóná. Àwọn olóyìnbó wá ń pè ní symbiotic relationship, torí pé àmì ìbárẹ́pọ̀ kan wà láàárín àwọn méjèèjì ló jẹ́ kán yè pọ̀ níbi tán wà, tó túmọ̀ sí wípé oore ọ̀fẹ́ omi gbígbóná àti tútù òun náà lò papọ̀ ló jẹ́ kán yè pọ̀ ní orísun kan náà. Ó jẹ́ bó ṣe jẹ́. Ẹ má gbàgbé pé omi yìí pàdé níbi tí òkúta wà yẹn, ṣùgbọ́n wọn ò dà papọ̀ wọnú ara wọn. Àdìtú ni eléyìí jẹ́. Ẹ káàbọ̀ sí ìkọgòsì lẹ́ẹ̀kan sí. A kí gbogbo ojú tó ń wá, ara àràmọ̀dá Ọlọ́run náà lélẹ̀. Tá a bá wo omi eléyìí ní ti báyìí, mo lè fọkàn, mo rí pé ó warm, tó jẹ́ pé ó lọ́wọ́rọ́. Wọ́n dẹ̀ jẹ́ kó yé wa pé omi eléyìí náà ó lọ́wọ́rọ́. Ibi báyìí ni wọ́n ní ó ti pàdé, ó ti tutù o. Àbí ìgbà téèyàn fi yìnyín sí inú omi. Ó tutù lóòótọ́. Ó tutù. Ṣé kìí ṣe pé wọ́n gbé yìnyín sí ó ti ń wọ́ọ̀mù láti bí báyìí. Ọlọ́run bá tóbi o. Ilé wọ́ọ̀mù, ilé ìtutù, kábíyèsí Elédùmarè. A kí gbogbo ojú tó ń wá pátápátá. Ara tí à ń gbìyànjú àti sọ náà ni pé nílẹ̀ Kóòtù Òjíire a ní àwọn nǹkan tó jẹ́ wípé nǹkan ìṣẹ̀ǹbáyé ni, tó jẹ́ pé Ọlọ́run náà fi jíǹkí wa, ṣùgbọ́n látàrí pé àwa náà rèé àìgbé nǹkan tiwa lárugẹ. Nǹkan oníkan la máa ń gbé lárugẹ. Ìlú Ìkọgòsì la wà yìí, tó jẹ́ pé ibẹ̀ lomi tútù àtomi gbígbóná ibẹ̀ náà ti pàdé. Tẹ́ bá dé wo lóòótọ́ mo ṣe wà yìí, irú bíbá ní sí báyìí ó wọ́ọ̀mù, ó lọ́wọ́rọ́. Tẹ́ bá dé bíbá ẹ rò pé bígbà tẹ́ pé wọ́n mú omi inú yìnyín bígbà tí wọ́n dà sí ibi ni. Ara àmọ̀dá Ọlọ́run náà ni.
gẹ́gẹ́ bá yẹn jẹ́ òye wa wọ́n ní àwọn èèyàn tí ń wojú Ọlọ́run fọ́mọ bóyá wọ́n fẹ́ ṣe ìrìnàjò kan tí ò bọ́ sí ni wọ́n ní tábà wá bí pẹ̀lú ìgbàgbọ́ tán bá bu omi yìí tán bù papọ̀ tán fi súre wọ́n ní àdúrà wọn máa ń gbà kọ́lọ́ọ̀bá Elédùmarè kó wọ láàyè tá a wáyé pé àyè àṣẹ ni Ọlọ́run kó gbàdúrà ẹnìkọ̀ọ̀kan wa kó má jẹ́ kí aburú kó ṣe ẹnìkọ̀ọ̀kan wa adúgbò lọ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri àgbáńlá yé níkànnì Ẹ̀yà Yorùbá TV tẹ́ máa ń wò wá tẹ́ máa bá wa share tẹ́ máa bá wa like aburú ò ní ṣe yín o àníjọ oró ń gbé sọnù bí ò ṣe bí ọmọ láṣẹ Èdùmàrè. So ìpele kejì ní gẹ́gẹ́ bí ohun tí a sọ wípé ọ̀nà mẹ́ta la ti máa rí omi a ti rí ìpele àkọ́kọ́ níbi tí gbígbóná àti tútù tó ti pàdé ìpele kejì la wà ẹ́ níbi tí tútù méjì ti pàdé tá a sọ wípé tìyálé tìyàwó gẹ́gẹ́ bí ohun tí àrọ́bá sọ tá a bá wo omi méjèèjì tó wà níbàyẹn àwọ̀ wọn yàtọ̀ síra wọn ìkan dúdú ìkan funfun eléyìí dúdú yìí là ń pè ní àwẹ̀lé tó jẹ́ ìyálé eléyìí tó funfun ni àìná òrósùn tó jẹ́ ìyàwó lálàkọ́kọ́ tá a bá wo igi tó dúró a máa rí pé kọ́lọ̀ igi ó funfun òun àti omi àìná òrósùn wọn jọ bára mu ní àwọ̀ ẹjá tún wo ẹ̀yìn signboard tó wà ń bíbẹ̀ yẹn igi tó tún wà ń bẹ̀ ó dúdú the same colour náà ni pẹ̀lú àwọ̀ tí ó jẹ́ omi àwẹ̀lé wọ́n tún bára mu eléyìí là ń pè ní àdìtú ìtàn yẹn wá ṣàlàyé kan fún wa ń bèbà tí màá fẹ́ kí àwọn èèyàn wa ká gbádùn láti lè fi mọ̀ ẹ́ pé dájúdájú Ọlọ́run ọba wà gẹ́gẹ́ bí ìtàn sọ fún ẹ pé àìná òrósùn òjòwúbìnrin ni ìgbà míì á gbóná ìgbà míì á tutù gẹ́gẹ́ bí ní ìṣe àti ìwà ẹ̀ tá a bá gba apá ọ̀hún yẹn tá a gbà á sọ̀kalẹ̀ sínú omi àìná òrósùn omi máa tutù dáadáa á wàá máa rin inú ẹ̀ bọ̀ á máa tọ̀ ọ́ bọ̀ tá a bá ti rìn dé ìkóríta tí àwọn méjèèjì ti jọ pàdé a máa yà sí ọ̀dọ̀ àwẹ̀lé láti lọ kí àwẹ̀lé tutù ju àìná òrósùn ṣùgbọ́n méjèèjì ló jẹ́ omi tútù tá a bá ti wá ń padà bọ̀ láti ọ̀dọ̀ àwẹ̀lé tá a ti ń padà bọ̀ tá a wá fẹ́ yà sínú àìná òrósùn òun á wá jẹ owó pé kí ló dé ta kó lọ́dọ̀ òun tá a fi lọ bá èèyàn ńlé omi tó tutù tẹ́lẹ̀ á dẹ̀ gbóná ẹ káàbọ̀ sí Ìkọgòsì lẹ́ẹ̀kan sí. ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀ bóyá lóòótọ́ ni tí wọ́n wí bóyá rọ́ ni o ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀ wò torí pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wá níkànnì Ẹ̀yà Yorùbá TV sódà báyìí ó tutù báyìí ẹ dákẹ́ mọ́ bá bọ̀ báyìí ó tutù báyìí ó tutù báyìí ó tutù kí n lọ báyìí ó tutù báyìí ó tutù. Ó tutù bẹ́ẹ̀ ni ó náà tutù bẹ́ẹ̀ ni ó tutù báyìí ó tutù báyìí bẹ́ẹ̀ ni ó tutù nígbà tí mo bọ̀ ẹjá wo pé kí n yà báyìí wàhálà ó ti wọ́ọ̀mù lóòótọ́ o nígbà tí mo ń bọ̀ ó tutù mo lọ báyìí ó tutù mọ́bà tí mo ń bọ̀ padà lóòótọ́ mo rí pé ó ti gbóná tó ti wọ́ọ̀mù iṣẹ́ àràmàdà Ọlọ́run ni kábíyèsí Elédùmarè kẹ́ mo yẹ sọ aláwọn kan lẹ́ẹ̀kọ́ tó òjìrè tó yẹ pé àwa gò káràbásìkì rẹ̀ ìdí nìyẹn tá a fi máa ń lọ káàkiri ìkànnì Ẹ̀yà Yorùbá TV láti jẹ́ kẹ́yìn olólùfẹ́ akẹ́mọ tí ń ṣẹlẹ̀ lágbára Ọlọ́run àbúrò òkú ní ṣe wá ilẹ̀ kóòtù òjìrè Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ ẹ ṣé ó pọ̀ tẹ́wọ́ kan ní Ẹ̀yà Yorùbá TV. ẹ káàbọ̀ sí Ìkọgòsì lẹ́ẹ̀kan sí gẹ́gẹ́ bá a ṣe sọ pé ibi tá a wà ẹ́ ní ibi tá a ti máa ń rí nǹkan mèremère tá a tún lè pè ní àdìtú ìyàtọ̀ sí omi tí a wá wò ń bí a ní àwọn nǹkan míì tá a tún lè fi wọn ara wa gẹ́gẹ́ bí àwọn igi lóríṣiríṣi ní igi tó dàgbà ẹ já wo irú igi eléyìí ti wà ń bèbà yìí ti lé ní 300 years tá à ń pè ní 225 ọdún igi tá a bá wo gbogbo ìdí igi ló ti gbẹ igi yóò wó ṣùgbọ́n ewé yẹn sì tutù lókè ara àdìtú tá à ń sọ ń pa ẹni igi làwọn bàbá wa máa ń pè ní ìpèrègún tí àwa míì ń pè ní ìpòrògún pèrègún igi pèrègún jẹ́ igi tí wọ́n fi ń ṣe ààlà sí orí ilẹ̀ fún èèyàn méjì tàbí mẹ́ta tàbí àárín ìlú láti lè fi pín ilẹ̀ sí méjì pé ibi ìbàyẹn ni ti yín dé ibi ìbàyẹn ni ti ẹlòmíì ti bẹ̀rẹ̀ ìwúlò igi pèrègún nìyẹn ìyàtọ̀ sí wípé ká fi igi pèrègún ṣe ààlà orí ilẹ̀ ibi tí a bá ti rí irú igi yìí ó tún túmọ̀ sí pé ojúbọ bóyá ibi tí wọ́n ti ń bọ òrìṣà eégún tàbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tàbí Ògún
tá a bá dé àwọn ìlú kan nílẹ̀ Yorùbá wọ́n á mú aṣọ funfun wọ́n á so mọ́ lára, ó ti wá túmọ̀ sí pé ibi tá à ń wò yẹn ojúbọ nǹkan kan ni, ara ìwúlò tí pèrègùn jẹ́ nìyẹn. Ẹ wo bó ṣe tóbi tó, kò sí pèrègùn tó tóbi tó eléyìí ní orílẹ̀-èdè Nàìjíríà. Fún àwọn tó bá dá igi pèrègùn mọ̀, ó jẹ́ bó ṣe jẹ́. Ẹ káàbọ̀ sí Ìkọgòsì lẹ́ẹ̀kan sí, ẹ já tẹ̀síwájú lọ síbi tí bàbá àti ọmọ ti pàdé gẹ́gẹ́ bí ìtàn tá a ti sọ. Ibi tá a dé ni gbígbóná méjì ti pàdé, àti kúrò níbi tí tútù méjì ti pàdé, tìyálé tìyàwó. Ibi ìbáyìí ni bàbá àtọmọ ti pàdé. A sọ̀rọ̀ nípa Àwọ̀pẹ́ẹ̀rẹ́ Ìjẹ̀ àti Olóṣùn Òkángun Òsì. Ọmọ tán ní kó lọ tẹ̀dó síbi tó kángun sí òsì tí ìlú tá a wà yẹn tó fi di Ìkángun Òsì. Òun náà wọlẹ̀ ó di omi gẹ́gẹ́ bí àdéhùn tó wà ńlẹ̀. Ọmọ yẹn ló jáde ní apá òsì tó ń bọ̀ níbi ibẹ̀ yẹn. Tó wá túbọ̀ sí pé omi méjèèjì tó wà níbẹ̀ bàbá àti ọmọ méjèèjì ló gbóná, ṣùgbọ́n ìkan gbóná ju ìkan lọ, bàbá gbóná ju ọmọ lọ. Orísun bàbá ló wà lápá òkè yẹn, ọmọ ló jáde ní ibi ibẹ̀ yẹn. Tá a bá wo igi tó dúró sọ̀kan tá à ń wo igi funfun, igi láì, igi là ń pè ní igi ọ̀pọ̀tọ́, tí a gbọ́ wípé Bíbélì tọ́ka sí nínú Bíbélì tán gègún fún igi ọ̀pọ̀tọ́ nìyẹn. Orí wa ò ní gbìbọ̀dè, gbogbo igi tó máa ń so èso ló ń so lókè, ṣùgbọ́n wọ́n gègún fún ọ̀pọ̀tọ́, ìsàlẹ̀ ló ti ń so. Tí èso yìí bá ti wá fẹ́ ní ìtumọ̀ lọ́wọ́ kan, gbogbo àárẹ̀ dànù, àgbẹ̀ èso wa ò ní rẹ̀ dànù. Ẹ káàbọ̀ sí Ìkọgòsì lẹ́ẹ̀kan sí, ẹ já wá wo ohun tó tún ṣẹlẹ̀ ní ibi ìbà. Ara tí wọ́n tún jẹ́ kó yé wa ni pé ibi bí ni bàbá àti ọmọ ibẹ̀ ni wọ́n ti pàdé. Wọ́n á ní pé ti bàbá, orísun bàbá ló ń bọ̀ látòkè yìí, tọmọ leléyìí. Wọ́n á ní ti bàbá gbóná ju tọmọ lọ. A wá fẹ́ jẹ́rìí sí pé ṣé lóòótọ́ ó ní wípé tí bàbá gbóná ju tọmọ lọ, ẹja wọnú ẹ̀. Àrígbé elé ó gbóná dáadáa. Ibẹ̀ ẹni àádùn sí fún tọmọ yìí. Ok, ó ṣe é mu àbí? Wọ́n ló ṣe é mu. Ok, ọ̀nà fi ṣe golden water. Ok. Ok. Lẹ́rọ̀ lọ síbẹ̀ táwọn yẹn fi ń ẹ̀rí gbọ́. Wọ́n ní pé omi yìí ẹni wọ́n mú yìí ẹ ti rí, ó ní wọ́n mú yìí ẹ ti rí, ẹ jẹ́ kémi náà ṣe bẹ́ẹ̀ ó ní ẹ ti rí, wọ́n ló dùn mú ẹ ti rí ńlá mú yìí. Elé gbóná, ó gbóná ju síbí lọ. Àwọ̀pẹ́ẹ̀rẹ́ Ìjẹ̀ àti Olóṣùn Òkángun Òsì. Ẹ ṣe pọ̀ sá, ẹ ti rí. 170 years ìyẹn igi òyìnbó ń pè ní camwood, ṣùgbọ́n igi tí àwọn bàbá wa ń pè ní igi osùn ni. Wọ́n ní kì í tán nú gbá osùn ká má rosùn fi pọ̀ ọmọ láà. Igi osùn lélẹ̀ ṣe ti rí. Bá tó lè rí igi osùn tó tún tóbi tó lè ní agbègbè wa ó máa pẹ́ torí gbogbo igi náà ti bẹ́ dàrú tán. Bẹ́ẹ̀ni, wọ́n ti fẹ́ di igi pèrègùn lélẹ̀. Pèrègùn ẹ jẹ́ ń gbé yín débẹ̀ lẹ́ẹ̀kan. Nígbà kan 1980s wọ́n ṣe fíìmù kan, wọ́n ń pè ní Àrélù. Jimoh Aliu ló ṣe é. Ọwọ́ òtórí tòròmọgbè, abẹ́ igi tí àwọn ewé kan ti ń jáde nígbà yẹn, abẹ́ igi kan ti wá ṣe fíìmù yẹn nìyẹn. Àwọn Òrìṣàbùnmi, Fádèyí Olóró àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. You are welcome, sir. Orúkọ tèmi ni Tèmítọ́pẹ́ Tallguard, ẹni tó ń fi wá ṣe amọ̀nà ojú omi Ìkọgòsì warm and cold spring. Adúgbò lọ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri àgbáńlá yín níkànnì Ẹ̀yà Yorùbá ti tẹ́ máa ń wò wá, tẹ́ máa bá wa share, tẹ́ máa bá wa like. Aburú ò ní ṣe yín o, àníjọ oró ń gbé sọnù bí ò ṣe bí ọmọ láṣẹ Èdùmàrè. Àdúrà gba Olúwatóyìn Bàbágìyà ló kọ mi. Ẹ tún máa retí wa lóṣù tá a wà nù rẹ̀ yìí, tí í ṣe December. Láti jẹ́ ká tún mọ àwọn nǹkan tó jẹ́ pé ó sodo sílẹ̀ kóòtù òjire. Ẹ ṣé ó pọ̀ o, ẹ máa bá wa share rẹ̀, kẹ́ máa like ẹ̀, kẹ́ máa comment. Aburú ò ní ṣe wá.